báyìí ti sú mi pátápátá. Kí ni o ti ṣe yẹn ọba sínú ilé ìbàdàn? Ẹ wò ká. Kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ dògúnlẹ̀? Jọ ọjọ́ wo ni bíbá ẹ di ọ̀kadà park? Lápàtímẹ́ǹtì tiwa. Ṣé àpátímẹ́ǹtì yín lélẹ̀? Àpátímẹ́ǹtì tiwa lẹ ń béèrè pé kí ló ta fi gbé bucket, kí ló ta fi gbọ́kadà, kí ló ta fi gbé kiri síbi, kí ló kọ́ yín bẹ́ẹ̀? Ṣebí àṣàjẹ́ yín ló wọlé, tá bá jẹ́ yín ló wọlé a máa ń fún yín. Àbí kí lẹ tí wàá fẹ́ lẹ́yìn yẹn? Ọ̀rẹ́ ti yé mi. Tí n bá ní kí n sọ̀rọ̀, ọkọ ẹlẹ́mi àti ẹjọ́ lọ́rọ̀, èmi àti ọjọ́ lọ́rọ̀. Ó ti yẹ ẹ̀sìn. Torí ìgbà tó fẹ́ gbálẹ̀ wọ́n mú ẹlẹ́yìn o. Mo wo tán lọ́ọ̀ ni mo ṣe gbélé ilé fún un. Bàbá we are one. Ṣé mi àti ẹ? Nǹkan náà. Nígbà tó ní we are one mo rò pé bóyá. Èmi àti yín one. Èmi náà ti ẹ lè ṣe sùúrù wọ. Mi lè ṣe sí irú ẹ ni mo máa sọ pé kí irú ẹ. Wọ́n náà rí bí ìyàwó mi ṣe rí náà. Pẹ̀lẹ́. Jọ gbogbo yẹn. Ẹ̀yin kọ́ lẹ bá mi ra blọọkù léyìí o. Blọọkì èwo? Bàbá ìlú ló ń ta blọọkì ló ń ṣe yín, àwọn gan ti ní site. Àti ń kọ́lé wa ní pé kó jáde nílé yín. We don't fit die here, bàbá, we can't die here. Yorùbá ti sọ tẹ́lẹ̀, wọ́n ní fíní lóde, jìǹbà lọ́ọ̀dẹ̀ irú yín. Ẹ tójú, ẹ tẹnu, ẹ gbérun nírun sórí, kẹ́ẹ̀ṣóge, kẹ́ẹ̀ṣe gbogbo inú ilé yín ò ṣe wọ̀. Tá a bá wọnú ilé, èsì kan rí ní ò léèyàn jáde mọ́. Abẹ́rẹ́ Ọlọ́run. Ọlọ́run rí. Orí ẹ ti wọ bẹ̀rẹ̀, ẹ fẹ́ kulẹ̀ fẹ́ wọ bẹ̀ náà ni. Máa pariwo réèpù lé yín lórí pé fẹ́ réèpù mi. Bàbá ìjà, bàbá àgbàlagbà, bàbá òṣì. Torí kíni? Torí kíni mo fẹ́ wọ bẹ̀? Torí kíni? Torí èwo? Ẹ wo bàbá. Ẹ jẹ́ ìsọ̀rọ̀ mi jẹ́. Ẹ jẹ́ ìsọ̀rọ̀ mi. Ẹ wo àwa gan ti ní ṣàìtò gẹ́gẹ́ mo sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. A dẹ̀ ti ń kọ́lé wa. A ní pẹ́ kó jáde nílé yín. A ní pẹ́ kó jáde bàbá láni nǹkan ó rà nù. Èmi lọ ní àní nǹkan. Bú mi dáadáa o. Kó o fi mérè kéde. Bó o bú mi, o kò kú ònú ilé torí mi mo fún ara mi ra búlọ́ọ̀kù mi. Bó o bú mi, o kú ònú ilé kó o mọ́jú bí egbére jù bẹ́ẹ̀ lọ. O ti gbọ́? Lílọ ni wọ́n á gbẹ̀yìn bọ̀ìbọ̀ì. Bàbá ẹ̀mẹ́kùé kẹjá pa. Táni ẹsẹ̀ kù pẹ̀lẹ́ o. Ọ̀rọ̀ ẹ ó dìgbà kan fún ẹ. Ẹ jọ̀ọ́ kí ló ṣe wọ́n? Orí yìí ti dàrú. Bọ̀dá mi nítorí ọ̀rọ̀ Adéyẹmí ni mo ṣe wá sọ́dọ̀. Lórí ọ̀rọ̀ owó tí ó bá wá sọ́dọ̀ tó ń bẹ̀rẹ̀ fún èmi kàn wá pé kẹ̀lé bá fún because báwọn ṣe ń rò ó kọ́lẹ̀ ń lò ó àwọn kan rí gbogbo ẹ̀gbẹ́ ẹnu tó pé mo jọ ọmọ ìyá yín ẹ̀ ń fẹ́ mi lówó mo wá òkè ni mo ṣe wá kó má bàa sọ yín lẹ́nu. Kí ló tó ò ń bẹ̀rù kó máa sọ mí lẹ́nu? I mean, how many times ni mo ti fún Déyẹmí lówó tó yẹ pé ìwọ àtẹ̀mí mọ̀ pé kò rí nǹkan kan fi owó yẹn ṣe. So kí ló dé dẹ́ fẹ́ kó dàbí pé à ń da omi sínú apẹ̀rẹ̀? Kò fi ṣe nǹkan tó dáa, àárí nǹkan pàtó báyìí tó fi ṣe. A ṣe bí wọ́n lọ jókòó yìí náà. I give you money too. Amúdẹ máa rí nǹkan tó fi ṣe fúnra rẹ̀ ló wá sọ pé ẹ̀gbọ́n mi ẹ wo nǹkan tí mo sọ owó yẹn dàrẹ́ o, nǹkan tí mo ṣe rè iye tí mo fi make lélẹ̀. Yes. Ẹ kí ló dé tó òun máa ṣe bẹ́ẹ̀ tó yẹ pé màá kàn máa fún lówó mi ní rí nǹkan tó fi ṣe? Kò ní lè ṣe bẹ́ẹ̀. Why? Torí mi fi bẹ́ẹ̀ ṣe manage bẹ́ẹ̀ ṣe ń ṣòwò títí lèmi fi jọ yín. Ẹ kọ́ náà fi yẹn jọ mí náà. Nígbà tí ò kí ń ṣọmọ ìyá yín. So torí pé kò ń ṣọmọ ìyá mi yẹn tá bá ti fún lówó kó kàn máa fi ká tẹ́tẹ́. I'm sure kò tẹ́tẹ́ ló wà. Ẹ̀jẹ̀ fún lélẹ̀ ká fi wọ nǹkan tí. Ká kọ̀ntínú láti máa da omi sínú apẹ̀rẹ̀. Ṣé máa ní kí n pé kí n máa tó mi lọ sí báńkì? Ẹ̀yin oṣù kówó yẹn fún mi, ẹ kówó yẹn fún mi, kí èmi kó lọ sí báńkì. Èdè rárá àfikún gbé mi lọ, ọmọ olóhùn yẹn kí n gbé sínú mọ́tò mi. Hello driver daddy, I'm not in the mood for that. Dad, I'm going out. Ó fẹ́ kí n kówó mi fún ẹ, kó lè kó dàdì sápò, kó lọ bá mi dàdì sí báńkì, ó ṣèṣo ti gbọ́. So ó jẹ́ kí ká fún a máa fún bó ṣe ní kí n fún bẹ́ẹ̀tì èmi pẹ̀lú ẹ̀ mọ̀ pé kò ní fi owó yẹn ṣe nǹkan. Ẹ̀gbọ́n mi wàá rí ẹ̀gbọ́n mi ẹni bí Débọ̀ ti ṣe èsì mọ̀ lẹ́nu. Kí ló ṣe? Ó wà bí ẹni tó ń bá bóyá bí ó ń bá àwọn méjì ń sọ̀rọ̀ nínú ilé.
so nǹkan tó ṣe yẹn wá jọ̀wọ́ lójú. Kò jọ mí lójú náà. so kí wàá lóye tó fẹ́ para ẹ lórí ẹ̀ tó ṣe máa ṣe yẹn náà kò dẹ̀ sí ọgbọ́n tàbí ìdásí yẹn lójókòó yẹn náà. He has always been like that. Very good. Bàbá ọkọ mi, nǹkan tí èmi máa ń sọ fún dádì Débọ̀ ni pé tí wọ́n bá pe Débọ̀ one on one tí wọ́n jọ ní private chat gẹ́gẹ́ bí man to man, Débọ̀ bá ti change jù báyìí lọ. Àmọ́ ọmọ àmà ní ìwọ náà mọ́mì ẹ̀ ní ìwọ náà bá sọ̀rọ̀ kínní kan. How dey disappoint me? How disappoint me na? Ṣé bí inú ilé làjọ wà tá a máa ń bawí tó máa ń wọ́n rí pọ́nkán tí òkè ń gbọ́? Ó dẹ̀ sọ bí ìwà tó yẹ pé ṣe la filẹ̀ a kì í bá sọ̀rọ̀. Tó bá ní kí n pe witness mi wá lórí ọ̀rọ̀ Débọ̀, you should be number one. What are you saying now? Ìyá Débọ̀ lẹ́bi. Bí Adébọ̀ yìí sọ̀rọ̀ yẹn gan-an ẹ̀gbọ́n mi ẹ fi egun ọkùnrin kẹ̀sì bá Débọ̀. Ìwọ náà ní fọ́ọ̀tù. Kí ni fọ́ọ̀tù? Because kò yọ ẹlẹ̀ náà ìwọ náà lè pé kó bá wí náà. How many times ni wọ́n tó jókòó ìfàtáì? How many times ló ti pé wọnú ilé ẹ̀ pé o fẹ́ rí kí n dẹ̀ gbọ́ pé àṣẹ ló bá sọ̀rọ̀ kò bá kùn dé kankan. No now o bá sọ náà bàbá ẹ̀ náà ló láti bá wí. Bàbá ẹ̀ nìkan lè bí ibẹ̀ gbogbo yín ni bàbá ẹ̀ náà. Èmi ó lè jẹ́ mi ni mo bí ibẹ̀ gbogbo yín ni bàbá ẹ̀. You don't tell me rubbish o. Ẹ̀gbọ́n mi àmà bá Débọ̀ bí lórí ọ̀rọ̀ àwọn tí mo sọ. Ṣé ti dé ẹni? Ti dé ẹni. Nǹkan tí mo sọ pé èmi á fún. But wàá rí ìwọ̀n tó wà fi ṣe wá ní mo sọ bẹ́ẹ̀. Èmi àdẹ̀mọ̀ pé tẹ́ bá fẹ́ fún máa wà. Ẹ̀yin ò ṣe wádìí bọ̀bọ̀ ẹ̀ bóyá kò ń ta tẹ́tẹ́ kíní kan bet. Ó bá ẹ ti dáhùn náà bóyá bet ló ń ta àbí kò ta. Bàtẹ́ bá fún la máa mọ. Èló ni ká fún this time around? Ìmọ̀ yìí tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ní gbogbo mo kàn bá yín mo kàn wó pẹ̀lú bó ṣe ń rojọ́ yìí. Be less than 500k. Bóyá kẹrin ẹ fún. Ká tó fún ọ̀bọ̀. Ẹ fún ọlá yín ò ní wá sílẹ̀ ẹ fún. Wọ́n lè jọ ẹbí wa. díẹ̀ nǹkan tó máa ń sú mi pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin gbígbé mo fẹ́ gbẹ́ eréke tí ó máa ń béèrè jẹ́ ni. Irú tí yín ni mo rí rí kò sí ọjọ́ kan bá ẹ lè finú yín ṣeré ẹ ti láìkó oúnjẹ jù ẹ máa pariwo bí bébì ni. Mi ní láìkó oúnjẹ mi ní láìkó oúnjẹ ó fẹ́ kí n dákú àbí. Ọlọ́run tí ẹni jẹ́ àbí ẹ ní dákú lórúkọ Jésù nígbà tó jẹ́ pé wàhálà yín náà ni mò ń ṣe inú kíchìn ẹ tí ẹ máa wò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan òbí kan ló bí èmi náà ó yẹ kémi náà máa complain ebi ń pa mí ilé wọn máa ṣe bí bébì. Ebi máa ń pa wá jura wa lọ. Kò sí wàhálà oúnjẹ yín ò ní pẹ́ jiná. Oúnjẹ tètè jiná ni ó ṣe kókó. Àní kò ní pẹ́ jiná. Kí oúnjẹ yín tó jiná ní àárọ̀ yìí mo gbọ́ tí ẹ wà lórí fóònù pẹ̀lú Débọ̀ tẹ́ ń sọ fún pé kó yọjú sí yín pọ̀rọ̀ wá ṣé kò sí. Kò ń ṣe nǹkan tó le mo kàn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan fún Débọ̀ lórí ọ̀rọ̀ ìwà tó ń gbé ìwọ náà mọ̀ níwà tí Débọ̀ máa wù. Ó mọ̀ pé Débọ̀ ó ní gànràngànràn ní Débọ̀ wọ́n á fẹ́ pé Débọ̀ ṣàkíyèsí kó rọra ilẹ̀ yọ. But darling kí ni problem yín ẹ jọ̀ọ́ má bínú o mo ṣe pé bí mo fẹ́ rude sí yín but mi ò mọ problem yín nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní Débọ̀ tó jẹ́ pé kò sẹ́ni tí ò mọ̀ wọ́n mọ̀ pé ó rude kò sẹ́ni tí ò lè yàkàyàkà so ẹ wá bá a sọ̀rọ̀ tán nísìnyí a wá sọ̀rọ̀ sí i a sọ̀rọ̀ kò bá kò gbé sí i ẹ máa wá ro ẹ̀dọ̀ ṣé kò ní bàbá ni. Jọ jẹ́ kí n bẹ̀rẹ̀ bí nǹkan wọn tí Débọ̀ bá yàkàyàkà mi kí ni wọ́n máa ṣe. díẹ̀ ń talabánú ti dòwú mi ṣáà ní rúdù tí bàbá ọkọ mi máa máa wo náà ni. díẹ̀ ń talabánú bèjì ni ló ń sọ fún mi yẹn àbí ó ti dà ẹ̀dí mi fẹ́ sọ fún ẹ mo jẹ́ ẹnìkan lọ́ba ní mojútó Débọ̀ ò tí ì kọjá ẹni tí mo lè bá wí. Kò sí wàhálà èmi ṣáà mọ̀ pé mo máa bá yín sọ mo sọ tèmi o tó bá ti ṣẹlẹ̀ o kò sí tó kàn mí o bí mo ṣe máa wò yín nìyí o nítorí wọ́n sọ pé ilé làpò tí ń jókòó dé nígbà náà ni màá jókòó sí ẹ tí máa kẹ́tọ̀ ẹ̀ lápò sí nǹkan tí máa ṣe sí kò sí wàhálà tí wọ́n máa bá yín sọ nìṣẹ́ máa ní kò sí wàhálà ẹ máa ṣe lọ. ìyẹn Débọ̀ kí ni. ọkọ tí mo gbé kaná ti ń jóná. ìyẹn ló máa wá burú jù.
driver tẹ̀lé máa gbé mi sójà sí. Wọ́n tó ṣe àyẹ̀ pé mo ránṣẹ́ tó bá dé àwọn àgbẹ̀ lọ. Ṣèbí àwọn ọkọ̀ tó máa ní ìdí tí wà lọ́wọ́ ìwà tó fẹ́ rà. Bẹ́ẹ̀ ni sir. Professor. Tó bá ti dé àgbẹ̀ lọ rẹ̀. Hello, Suraj. Láti fọ́lọ́pàá o. Ìjọba ìtàkùn àwọn nìkan. Dípọ̀kẹ́. Kí ló ṣe? Wàhálà wo ni? Wọ́n ń lẹ̀. Màá mọ ọkọ tí máa ṣe ń pa ẹ̀. But ìwọ náà mọ̀ pé bó ṣe máa ń ṣe nìyẹn. Do you understand? Though I'm not supporting any bad thing he's doing or he has done. But ọlọ́run akọ ni wọ́n ṣe. Ṣé àwọn ọmọ wa kò ọ̀rọ̀ wọn bí ọ̀rẹ́ tó lè mẹ́ṣin lódò tó lè force ẹ̀ mú mi ni. But I will try my best possible this time around and make sure pé kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. I thank you very much for your support every time. Thank you. Appreciate it. I'm tired. Meditation. Be one. I just want to pray for your contact. Care about. Where's all this? You don't know why I'm buying. Go so go to live for so many years. To come stay nearby. Take care of my. I'm tired. I'm just tired. So tired. Ha! Simbi! Why? Simbi! Iti mo ma sọ fún ọnu wo. Mo wà ní mo máa gbọ́n rárá rẹ̀ ó sì fẹ́ gbọ́n. Ní ìsìn ni mo ń bọ̀ bàbá láàrú sọ pé ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí àwọn tó wá ń ṣépè fún wọn. Tẹ́mi àti ẹ bá ti ẹ̀ ń fa wàhálà nulẹ̀. Sọ yẹ kó wúrẹ́ bàbá láńlọ́ọ̀dù. Sọ kàn wọ́n wà láńlọ́ọ̀dù jà. Simbi. Jọ bàbá láńlọ́ọ̀dù wo. Irọ́ sára gbalẹ̀ lọ́wọ́ èèyàn méjì. Sọ pé tí láńlọ́ọ̀dù bá gbọ́ amúnisìn tó bá lé wa bọ́ síta. Sọ pé bó ṣe ń wò mí. Alápàsílẹ̀ngó ni kò sówó lọ́wọ́ wa. Sálọ mọ́ ọ̀sùn ta ni tó bá lé wa bóde. Ọkọ mi. Mo ń gbọ́ o. Èmi ò sọ̀rọ̀ sí láńlọ́ọ̀dù. Àlàyé ọ̀rọ̀ ni o. Ẹ mọ̀ níjẹta tọrọ ẹ̀yin wá bíbá ìbọ̀dá Kazeem tí wọ́n bá kọ̀kadà sí bí. Mo rí. Wọ́n bá kọ̀kadà sí bí. Kò sọ̀rọ̀ sí bàbá láńlọ́ọ̀dù sọ́tán. Ṣé wá láwọn bọ̀dá Sparko tó ń gbé lẹ́yìn báyìí? Wọ́n wá gbé àwọn bá fún wọn wá. Wọ́n wá tò sí wọ́n fi ṣe pò wọ́n gbá bọ̀ jẹ́jẹ́ wọn. Ní bàbá láńlọ́ọ̀dù bá dé wọ́n bá ní pẹ́pẹ́ sí o. Àwa fòrùn àfi ń dalẹ̀ àwọn rú àfi ṣe kiri kan ẹgbà ó ní compound àwọn di motorcycle park. Bàtà lọ sọ bẹ́ẹ̀. Bàbá landlord wọ́n tiẹ̀ ní sùúrù yẹ tiẹ̀ dùn wọ́n bá ní àwa ò lè kú òun bí ibi ìbàlẹ̀ àwa ò jẹrà sí àsìnírówó lé san kinní kan kò sí kan tí wọ́n fi ẹwẹ́ tán. Simbi sẹ́yìn tí wọ́n fi ń gbá bọ́ọ̀lù sọ́kàn wọn ni. Kò kàn wọ́n. Sórí wọn tọ́pá ní ẹ pààkì ọ̀kadà sí ni. Ó sún mi o igun. Àbẹ̀rù bàbá láńlọ́ọ̀dù ni Simbi wọ̀wọ́ báyìí. Bàbá láńlọ́ọ̀dù wò ó ya wèrè mọ́ láńlọ́ọ̀ ni o bẹ́ẹ̀ ṣe wà yìí ilé ìwé kọ́ mọ bọ́ bàtẹ́ sí òsì fún yín. ní sùúrù má ì tí bù wọn mo ti sọ̀rọ̀ sí wọn lánàá. Orí rẹ ti dàrú ìwà aya burúkú ti ìyá wọgbé tó dé sábàkàlà ìdèmọ́ká yìí. Bàbá láńlọ́ọ̀dù bẹ́ẹ̀ ṣe wà yìí ilé yẹn lù ń gbàǹjo ni ẹ̀yọ́ wà bẹ̀rẹ̀ sí ní wúlá tókè ẹ̀yin tẹ́ ẹ parí òsì bàbá òsì dáadáa tókè bá tùí mórílẹ̀ gbó ni ọ̀dà bẹ̀rẹ̀ dáwọ́ sí lọ láàrin ìlú. Ṣé ẹ mọ Sókòdìró nígbó ní àgbóhùn Sókòdìró bàbá láńlọ́ọ̀dù ẹ mọ lọ Sókòdìró bẹ́ẹ̀ ṣe wà ní o orúbú báyìí níbẹ̀ láì bí ọmú obìnrin orúbú ní ọ̀pá yín bàbá láńlọ́ọ̀dù lórí yín ṣe páhùn tẹ́ ẹ mọ́ jó láì ìlú kẹrẹmùjẹ mo tún bọ́ bàtẹ́ sí ọ̀tún bàbá wọ́n bá yín po wèrè ń bẹ́ńlẹ̀ o bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ mọ gbọ̀ndínwú kọ́ bí ẹran ni bẹ́ẹ̀ ṣe ń tọ̀lẹ́ mọ yàgbẹ́ fáárárá bẹ́ẹ̀ ni ó tó àbòkù. Fíìmù burúkú wọ́n ní tó wò tó kọ́ ní jọrọ. àwọn òní sí lé bàbá ìgbàlẹ̀ pákókò sí tí ó fi sọ lọ́kọ́ láti mọ́tò ta rẹ̀ ìtì ń bá yín fojú yín rí. ìtọ́wá tiẹ̀ wá láti ẹ̀ lè kọ́. kò sí wàhálà. àti ẹ̀ lè gbénú mọ́tò kan. ẹ ka ilé yìí yọ tẹ́ bá tà yín wà bẹ́ẹ̀ ní mìíràn díẹ̀ ní ayé yín bàbá láńlọ́ọ̀dù pọ́
àbàwọn èso tó kẹ́ bá sùn mórí légbó ni bábẹ̀ yẹn ti lọ láàrin ìlú ẹ bẹ́ẹ̀ ṣe wà kẹ́ni àwọn kan ayé ti gbà àárọ̀ ó ṣe máa jẹ́ nìyẹn. Simbi ọkọ mi. bàbá lálọ́ọ̀dù yóò pé wọ́n wà nílẹ̀ Simbi sí wọnú lé lọ sí wọnú lé lọ sí wọnú lé lọ sí wọnú lé lọ sí wọnú lé lọ. ó ga ọ wo ṣáà ti ti ń sá lọ báyà mo ní bàbá tó rí ẹ ìjọba náà láti sọ náà. ọkọ ẹ ń gbádùn kí ni ìpọ o ẹrù òkè gangan lélẹ̀. o serious ó wà lára ẹ. má ṣàpè é tí má ti délé. ó sọ fún àwọn ṣẹ́ wa bá. ìpínlẹ̀ tí ń bọ̀. Madam, akọ̀wọ́ street náà lọ gbọ́ náà ni ajé. Ó dàbẹ̀ mú bọ́ ń fẹ́ sáré sí ọ̀rẹ́ mi. But mama, in fact, mo máa ń fọ́ fún ọ̀rẹ́ yìí bọ́ṣẹ́ máa honestly. Tó bá kàn lè gba bẹ̀ kó kàn lè ti bẹ̀ ajé, mo kó wọn jẹ, mo lá wọn. Excuse me. Ìgbà ní farabalẹ̀ ọmọ tó fún wọn ẹ ti ń sínwín gangan ni o. Oh my God. No, na tẹ́ ẹ̀ bá sínwín ẹjọ́ ṣé lè ṣó wà nínú sàwáwù yìí ṣó jẹ́ sẹ́ẹ̀tì yín ni ká ti wá gbà pé ojú ẹ̀ kéré ẹjọ́ ṣé lè kéré ṣé ẹ tún wọ ẹ̀yìn ẹ̀ ṣó kéré ṣó jẹ́ elógún lẹ́ ń pa nínú ìka tẹ̀ǹtẹ̀. Má nìyẹn mọ Sparko alówó má ṣe gbéraga òde ọlẹkùn mọta gidi tí kò bá dé ìjẹun tó bá yẹ á dé ìjẹun tó wá sàn bàbá Sparko. ó ti tó kí ló ṣe yín òjò ti rọ̀ ti kẹ́ ẹ lépọ̀ méjì yẹ àwọn bàbá yín mo mí ní àwọn forefathers yín àwọn lèmi dín pẹ̀lú ẹ̀yin báwo ẹ̀yin yìí oríṣiríṣi ló ń ṣe. àgbà fẹ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ àárín orí yìí tẹ́ fẹ́ gbọ́ náà lẹ ti gbọ́. Màámi ẹ má bínú ẹ wo ìyẹn kẹta ara yín tí a láti sọ ni pé bí àwọn àbúrò yín tẹ́lẹ̀ jẹ́ dìgbòdìjà fáwa táwọn náà dẹ̀ máa jẹ́ ládùúgbò fún adẹjọ́ máa para wa ìyẹn kẹta ní tí a láti sọ nìyẹn kò kí ṣe yìí wọn ò bí wá dá Ọlọ́run àtúbẹ̀. Ẹ má wọrí àbá yín wá àwọn sẹ́ẹ̀tì yín. Ó bẹ́tà. Àwọn sẹ́ẹ̀tì yín. Mo ní ìrànà. Lókè lọ́la kúbáyà kan. Ládàá lélẹ̀ máa dẹ́ gùn bó ṣe wà yìí. Àjẹ́ máa gun ládàá. Bò aláyé Sparko ẹ̀ kàn máa ń jẹjú mi ní. Kí ló dé ń ṣe báyìí náà? Ẹ máa ṣe shit. Lórí $50 wèé tẹ́ ń gbà. Ẹ ránṣẹ́ wúlò ọ̀rọ̀. Ẹ jẹ́ ká lọ jàre. Akọ̀ hó. Ayé gun ládàá yìí. Ajé. Gún náà ni. Ẹ máa kó ẹ̀rẹ̀ sí yẹn. Adébọ̀ lélẹ̀ ikẹ̀. Adébọ̀ filẹ̀ afunimáwo bẹ̀. Afunilówó máa ṣírò egun. Afunimá screenshot. Ajé bó ṣe máa jẹ́ nìyẹn. Oya. Money making machine. Money making machine. Ológo kí ló ń ṣẹlẹ̀? Ẹ mú rálà lórí fóònù mi bọ̀ mo ti yí ẹṣẹ́ yẹn o $200. Irọ́ ni àbí àgbáwo nìwọ náà mo ti mọ̀ pé $200 ló drop yẹn. Ká fi ṣe kí ni? Fàájì. Oníkàbí $200,000 ṣe fàájì. Ilẹ̀ ta ló sọ pé kó pọ̀? Ó plenty. Money making machine. Láì ológo ní ẹ̀gá ẹ̀ àjọ òròpọ̀ náà ni Ajé Ọlọ́run. Ẹ̀bọ̀ tí mọ́tò ẹ̀ wà lọ́dọ̀ wa mẹ́. Ẹ ṣé ká bá gbé bọ̀ ni ká fi ṣe fàájì lọ. Mo tún gbọ́ pé ẹ mọ́sẹ̀ jọ má bínú o aláyọ̀ máa wà lọ́dọ̀ ẹ̀ wà gbáwo ẹ Michael ọmọ Michael bá ti rí àgbáwo babaláyé tèmi nì ẹjọ́ wà ní pàtó náà wà ń bẹ̀ oníṣẹ́ ara àbúròjì a sì ti kó ó ti kó pa ilé làwọn aláyé wà o wọ́n ṣe fàájì tó nà mú ni o ẹ kò wá sí wèrè àwọn máa ṣe kí ni a máa jọ yín tá bá ti lọ gbọ́ pé tá a ṣe kí ni tá a nà mú náà ra nígboro gáà kí ló ṣẹlẹ̀ ká má fọ́ọ̀lì ó ti yé mi iṣẹ́ coded èèyàn wá sílẹ̀ coded ẹjọ́ kò ní séwu a máa lọ ṣe kí ni a máa lọ gbá sára ẹ máa múra sọ̀rọ̀ Ajé mọ̀ọ́mọ̀ àjọ òròpọ̀ náà ọmọlógo ẹ ṣe máa lọ nu mọ́tò. ẹ máa ń ṣẹlẹ̀ location ti change by o ṣe bá ṣe wà ń sìn ẹ jẹ́ ká kọ́ lọ sọ́dọ̀ ẹ̀yà aládùkẹ́ ká kọ́ ṣe kí ni ká kọ́ ṣe tibítibí ká bá ti kúrò bẹ́ẹ̀ ká gba àbẹ̀ lórí òkè lọ́dọ̀ ṣàdé ọlẹ́jà ká ṣe kí ni ká jẹjà àjẹpọ́n nu la tábà dẹ̀ ti kúrò bẹ́ẹ̀ ká lọ sọ́dọ̀ àwọn babzigi owó gbó Dubai tábà kó bẹ́ẹ̀ ká dọ́dọ̀ Dutch money. nílò ọ̀nà owó tábọ̀ àwọn yẹn bá. Ó pọ̀ ṣòfò mo bọ̀ wá lókè sẹ́.
ó jẹ kúrò báwo ló ṣe máa tẹ̀ ṣe bẹ́ẹ̀ tọkọ lẹ̀ lọ́ba iná ṣé ojú ò fọ̀nà fún ẹ. mo rí pé mo ń gbé nǹkan bò ó dẹ débẹ̀ yóò dẹ dúró ó búlọ̀kì ọjọ́ ọ̀nà fún mi kí ló máa ń ṣe ẹ náà. gbẹrù òfò sọ́jọ́ èmi ni wọ́n ń la gbogbo ẹnu tó bá tiẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ ọyọ mo wẹ́n tí ó bọ̀ sọ̀tàtú ọ̀rọ̀ rẹ kó tó bá mi sọ ìtààmúlámọ́ gbogbo aláwọ̀ ìpò tó di ìdílé kan bá ya wèrè wọ́n ya fíìmù ni burújí ni ó sì ta so yọ nísìn wo mo bá jẹ́ kọjá nísìn kó jẹ́ mọ́ ẹlẹ́tí mo lọ. sórí ọ̀rọ̀ ẹ máa sùn mí bóyá fìlà tó dé tó dúdú yẹn bóyá òun ló ti fi dé ọpọlọ ẹ mọ́lẹ̀ ni ọ ìgò tó dàbí ti kòté yẹn bóyá ẹni ò jẹ́ kó gbádùn mi ò mọ̀ kó rẹ kúrò lójọ́ sórí tó ṣe mí láàárọ̀ òṣì ẹ kó sì kúrò lójọ́ ọ̀nà fún kó jẹ́ kí n kọjá. kẹ́mi kó lójọ́ ọ̀nà fún bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kẹ́mi kó lójọ́ ọ̀nà fún ọ orí ẹ ò pé kálórì tí ẹ pé ní ìwọ mọ̀ pé alájẹsí bí adìẹ tí wọ́n jẹ́ ilé mi fẹ́ gbà lẹ̀ sóyọ sọ mọ̀ pé inú bí pálí yúgọ̀tì tí mo kà ó lé 8 ìwọ náà sì ni ó yẹ ní ìsinyìí wọ́n fẹ́ lọ dànù ọwọ́ tó ń blọ́ọ̀kù mi àti pé tí ò yí ọ kí n là yí ọ kí n já ọ tán ọyọ jẹ́ n rí ọ tán sọ mọ̀ pé ẹ̀mí inú lè sọ pé ọwọ́ mi ló wà àtẹ̀mí tiẹ̀ àtẹ̀mí gbogbo àwọn yòókù ọwọ́ mi ló wà tínú bá bí mi tán mo lè lọ sí géètì lẹ̀ tí wọ́n wọlé tí wọ́n sì pa òun. ẹ̀wọ̀n ló máa kú sí wo tẹ́pùrù ni wọ́n fi jù fún ẹ ẹni tí ò sí lẹ́yìn wọ́n máa fi tiẹ̀ sílẹ̀ fún ó dà pé wèrè ti ń jẹun lórí ẹ̀ tí ó ti ń yẹ sórí gbogbo tó ń ṣe ebi tó fẹ́ pa ẹ́ tí màá fi pa ẹ́ ó lọ bá bọ̀ yẹn wàá rí ìrànwọ́. wo jẹ́ sọ fún ọ ní tí òye ọ̀pọ̀ jù ìwọ lọ sọ pé òun gba ac sórí ìwọ ń gbé ac kọ́ pdp ni ààyè nítorí gbà lé yàtọ̀ kọ́ ọbalẹ̀ jẹ́ ní ìwọ wá lọ́wọ́ lójú wèrè mọ́ bí ọ̀rọ̀ mi gbọ́ ológun dẹ̀bi ìtayà sí wọ́n tó bá jẹ́ nkọjá ìyìn sígẹ̀tì fún ọmọ okùn bó sì lọ́jà. mo ní lọ́jà oṣù inú mi kan dùn pé most of tá à ń lò ń bíbà wọ́n ń gbé wa ni tí wọ́n rí pé ó lè ṣèjọba ẹlẹ́nu géètì tó wà yẹn gbogbo ìtẹ́rù ju ẹnu géètì yẹn lọ tí ó ti yẹn ní sùúrù tí ó rí gbà fọ́gà ẹni tó tọ́ ṣùgbọ́n mo bẹ́ẹ̀ dé mọ́ tí ó mọ̀ pé ti fún lọ́rọ̀ ni ẹ́ ebi òun ṣe òun wà wá bá mi ebi apá alájẹ́ ọ̀tà sí la wo nígbà tí ìfúnra máa fẹ́ mi lọ sí ojú wàá mọ̀ gánlọ́gà. mọ́ tuwalẹ̀ ó sì kúrò lójú ó gẹ́ tìrì ẹran ó kọjá kọjá ti fún lọ́rọ̀ ti fún lọ́rọ̀ mọ́ mọ́ ìyá tó lè wà fún jẹ́ sí ẹni ó ṣì èrè ní owó èrè lọ́ọ̀ṣì dànù ebi apá. látẹ̀ kan kí ló ń ṣe omi ìpẹ́ náà. ẹ má bínú máa mú jẹ́ kan tí mo sì ń fi jẹun. and mind you oúnjẹ yẹn ó ti mọ̀ pé ọmọ mi ò like oúnjẹ mọ́ àpẹ́pìrì so just garnish ẹ̀ níwọ̀nba sugar ma ẹjọ mo fẹ́ ṣàwọn àlàyé kan fún yín mà ó ní àwọn ọ̀nà tó ti sọ tó ti ń ṣẹlẹ̀ nínú ilé bọ́ mo kọ́kọ́ fẹ́ wò kí n máa sọ fún yín kó má dàbẹ̀ ni pé àmọ́ ṣe àbòsí àbí wọ́n ṣe kejì mi bọ̀bá títí wá pé nǹkan yẹn tí wọ́n wá constantly mo ṣe wá wò pé kí n sọ fún yín mà ṣe rí idiot gate máa yí àjọ àbí kí n náà porúkọ bọ̀bá yẹn stupid gan mà kò kí n dúró sẹ́nu kí tó bá ti rí pé a driver to buy ó máa bẹ̀rẹ̀ títí ẹ̀ ló máa lọ ó ní one lady tó máa ń kiri oúnjẹ ní street ó máa ń tẹ̀lé lọ ni bẹ́ẹ̀ ni mà at times ó lè lọ like 2 hours kò ní padà wá tẹ́ anybody bá ń béèrè yín mi ní máa ṣẹ̀ṣẹ̀ kúrò nínú ilé wa open gate fún wọn so ó tún wá wò pé kíní yẹn ó ti ń ṣe ó ti wá fẹ́ ó ti láìkí ẹ̀gán láti máa ṣe bẹ́ẹ̀ mo wá decide láti sọ fún yín pé kó tó getting out of hand mà kí n sọ fún yín mà. jọ please tí àjọ bá tẹ̀ lóbìnrin lọ yẹn ta ló máa ń wà ní duty post. nobody ma even kó jẹ́ pé yín gan fúnra yín lẹ driving ìmú máa ṣe wá open gate fún yín even àná ó yìí ṣe ó lọ like 3 hours nobody tó wà níbí. so tóun bá lọ yẹn tí kò sí anybody ní gate tí armed robbers tó ń bá wọlé wá ń kọ́. save ma nobody tó máa stop wọn. that means I save nínú ilé yìí. yes ma. wow. má wọrí màá mọ nǹkan tí màá ṣe sí ọ̀rọ̀ ẹ̀ torí tí bá pè wá ń sìn
ẹ̀kan ọjọ́ máa pariwo and. ó ti stupid. mi ní fẹ́ kó cause nuisance. má wọlé owó oṣù ẹ̀ ló fi ń ṣeré yẹn. jọ oúnjẹ yẹn please yáwọ́ sí. ok mọ. Asimbi. Ìyá mi alálùbáríkà. Bóòlù. níwọ̀n gan pora mọ́lẹ̀ ni tí gbogbo ẹ̀kọ́ gíran wì. irọ́ èso bọ̀ fọ́ ní ilé ṣé ké ṣoṣo kò náà ni. wo olórí ibùkún bàbá láńlọ́ọ̀dù wa yìí o ayé wọn ti bàjẹ́ o ó mèrè ẹ yí kòkò ní wúlò kọ̀sà àǹfààní kankan àwọn sẹ́gun tó yẹ kẹ́ ẹ̀ mọ́ sọ lórí ni. ṣebí wọ ni ìwọ ló ń pọ́n wọn wolúmọ́ ní ẹ̀ bàbá ẹ rọra o pẹ́pẹ́ sí o ṣé mi rí tiwọn rò ní èmi ò rán wọn ṣe àwọn náà mọ̀ mí pé mi sán lórí gan. wo Símbì ó tiẹ̀ gbọ́ wọ́n ní owó ilé tá a san kẹ́yìn àsọ̀lọ́ wọn fi gbẹ̀jẹ̀. yóò fi gbẹ̀jẹ̀ náà ní nígbà tí wọ́n tún lé ṣe. igi burúkú báyìí yóò rò fún láńlọ́ọ̀dù bẹ́ẹ̀ ni láńlọ́ọ̀dù ọmọ ṣègbọ̀nsẹ̀ ọmọ wọn ọmọ ṣègbọ̀nsẹ̀ owó tó bá ti gbà ló lè wọ́n ní fóun ṣe nǹkan kan bẹ́ẹ̀ mo sọ fún la n tí fojú láńlọ́ọ̀dù rí. wọn ò tí ì mọ nǹkan táwọn wọn. okùn ẹ̀mí wọn tí wọn bá múlẹ̀ mi ní ìjà n tí ń fi ojú wọn rí ni wọn ò tí ì mọ àwọn táwọn gbà lé. àwọn tó bá mọ̀ ni wọn ò ní wọn bá ń dá sáà wèrè bẹ́ẹ̀ mo sọ. kí ẹ má kórìí ibú náà. wọ́n máa ń dúkọ. wẹ́rẹ́ wọ́n ló jókòó. dákun jẹ́ ìwòkè náà táyù kọ́kọ́dọ̀ lọ. olórí ibú wọn ló jókòó. bẹ̀rẹ̀ wọ́n ló lẹ́kọ̀ọ́ tó fẹ́ gbọ́jú lọ́wọ́ ọkọ ni. olórí burúkú wọn. olórí burúkú wọn tó kọ́ mi ní sáwọ́ ẹ̀. burúkú ọmọdé. wọ́n fi sẹ́yìn kó o fẹ́ lọ. ọ̀ndàlúwo sọ́ọ̀mọ́ sọ́ọ̀mì láńgírí bá a bá lébi ẹsẹ̀ bẹ̀rẹ̀ rìn ni bá a bá ń lọ́ mú yà rẹ lọ́wọ́. wo tiẹ̀ rí àlọ́ rámírámí ẹnìkan ò rábọ̀ rẹ̀. wọ́n kò lè dé ń bọ́ ní lọ́ọ́ tí kò lè dé bó sàn kò lè dé ó sú ọ̀fun mi ni. ọkọ mi sùúrù sórí ọmọ ọmọ yẹn ni. mi wà á mẹlẹ́sẹ̀ tí ń tu. Ṣẹ́gun ni ọmọ ìyá Ṣẹ́gun tó ta provision. Ṣẹ́gun ni. bó o ṣe wo ò lè Ṣẹ́gun bẹ́ẹ̀ ti dológun o ọmọ agbógun rèé fún yàrá rẹ ní bó ṣe wà ogun òsì wèrè wo ní ẹsẹ̀ pààrọ̀ súnà rẹ̀ sọ́dọ̀ ológun kò gbọ́dọ̀ Ṣẹ́gun mọ́ ogun wọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ogun wọn mọ torí ibìkan níbìkan ni ogun alágbèéká 75 story ọkọ̀ yà kú ọ̀sìn bẹ́ẹ̀ ń gbòòrò Olúbàdàn wọn ò ní so wọn ò lógun kú ni. ọkọ mi ṣe wá ń gbọ́ o. mo ń gbọ́. tá a bá lọ bẹ̀ láàárọ̀ yìí tá a bá bá wọn tá a tún lọ lọ́sàn-án tá a bá bá wọn tá a tún lọ lọ́wọ́ tá a bá bá wọn orúkọ á lọ bẹ̀. ta ló sọ bẹ́ẹ̀ fún ọ èmi wá gọ̀ bíi ti ọmọ orí fẹ́ gọ̀lọ̀ kejì wo sódì bá a ṣe wà yìí ọ̀n lọ gbé mọ́tọ́rà sí wa nù o á wà gbé lọ́bẹ̀ láti ìsìn lọ á wà á nà wájú ta wọn wọ́n bá ṣe ọjọ́ mẹ́wàá ní wọn tó dé iṣẹ́ kí la gbà. kò ní sẹ́yọ̀ tẹ́lẹ̀ Africa Enterprise of Nigeria Limited kò ní sẹ́yọ̀ of Nigeria Símbì ọ̀yà sí mọ́tọ́rà sí lè rí ọ̀yà yẹ sí mọ́tọ́rà sí ọ̀yà sí ìṣó Ṣẹ́gun wo é sí lógun máa pàrọ̀ kan. fíìmù tó gùn ní ẹ̀ nílé wòsàn ìsọ̀nbẹ̀ ó dà kọ́ ìjà rẹ̀ àbáwọ̀ àrí Ṣẹ́gun ọmọ fàágàn Ṣẹ́gun ẹ̀dùn ológun eyín rí ọ̀dà bí òrùn aago kan ọ̀sán kó mú hàn mọ̀ n bọ̀ sí ìdè. This princess, this bookie. Ilé máa fẹ́ àwọn tó bá slim yẹn so ìpínlẹ̀ mo ṣe kàn wá bàbá. Ló ń burúkú ni. Ọjọ́ òde ní pẹ̀lú àwọn tó slim. Last time ni ọmọ tí mo. Bẹ́ẹ̀ni sọ̀run ọmọ kan pè ní Lobel. Báwo na Lobel na when a man is desperate anything can go. Anything goes ni lọ́wọ́ tí mo wá ń gbà yẹn. I don't know. Okay, this princess. Princess, can we see you? Ṣé ti rí ẹ wò bí mi ṣe rí yìí ẹ kàn pé mo kéré èmi àbáyé ṣeré àyàyà ajá ẹ wò ẹ má wo stature mi 100. ẹ má wo stature mi rárá tí wọ́n bá bá yín ṣeré ẹ ní regret. Lórúkọ slippers tó rẹ̀. Kò lórúkọ máa wọlé. Givenchy. Orí ẹ̀ burú ni táwọn kò sọ Givenchy. Ṣé lè jọ Givenchy lójú? Orúkọ nídìí kejì. Búkì lórúkọ mi. Okay, let me see. Okay. Ṣé tí ẹ wá rí bí mọ́tò tó lè tóbi tó wáyé yìí táwọn ayé báwọn ní tó lẹ̀ ìyá tó bẹ́ẹ̀ kí máa wọ̀ ṣá. Ṣé ó máa ń lo wọn ní àbí rọ́bà? Brazilian yẹn. Italy náà ti bá mi sàn rẹ̀. Ṣé tó wá gé wọn báyìí? Ojú yín ló kàn rí bẹ́ẹ̀ o. Ojú yín ló rí bẹ́ẹ̀. Ṣé tí wọ́n yín gidi mú lórí ní ibi bẹ́ẹ̀.
ẹ ṣáà máa wọ ẹ máa enjoy ìwàṣẹ ti pọ̀. Mo máa ṣe é dáadáa 100. So a máa lo méjì papọ̀ sí ìsìnkú. Plenty. Pàdé ẹ̀. Money making machine. Àfọlùbáwò rẹ̀. Where you come from? Hi. Where you come from? Àwọn ará ìyẹn ò lè introduce wọn sí wa. Àbáwọn náà nílé ni. Oh, my bad. Adebowale. Okay. This is my girl. Lizzie. Lizzie, tó bá ń gbọ́ money making machine. Okay. Made man of the people. Tó ń sọ nígboro. Adebowale plenty. On lórí lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́. Ó ti yẹ. Igi lẹ́yìn ọgbà tàwa nìyẹn o. My lady, come here, wá. Aláàánú ẹ̀ lè mi jẹ́. Bó ṣe ń tọ́ ìyọ̀nà wa ni. Dubai. Yes, sit. Àbúrò. Ṣé wọ́n pé right from time mo ti máa advice ta fún ẹ bá ṣe gbé láti inú gọ́tà tí mo gan òdò dáadáa lórí ẹ̀ sórí pé o ti wà presentable. But kí ló dé tẹ̀yìn náà máa ń rí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa rí ìyà ẹ̀dẹ̀ máa fò mọ́yà. Ìyà? Mi ò fò mọ́yà. Oh, ìyà? No. Not all that glitter is good. Ó ṣe máa tẹ̀lé irú ọ̀bọ̀ yìí. Ẹ tó pọ́n lójú tó fìyà sínú. Okay, now. Tó bá rí dáadáa, tó bá ti rí àwọn tó ń wọ designers, tó fi wọ́n spell wrongly, a ti mọ̀ pé àwọn ilé bí ni. Plenty. Jẹ́ wetin dey worry me, I no talk again. Àwọn fẹ́ kí mọ́tì àdáwọn àṣẹ fò lọ ni. Bí kán fẹ́ kọ Gucci, kò rí Gucci. Bí kán fẹ́ wọ D&G, kò rí DG. Bí kán fẹ́ wọ Balenciaga, instead of C, kán wá fi S kọ̀ọ̀kan kọ́ ní Yorùbá. Balenciaga. Now, tí wọ́n náà bá wá lọ fún èèyàn bẹ́ẹ̀ yẹn, instead of Louis Vuitton ni wàá máa wọ. Ó fẹ́ wọ Louis Vuitton. Kò kí ń ṣe pé boyfriend mi náà àbí. Ọ̀rẹ́ àdúgbò ni wá. Lizzie, ó ń deny mi. Ọ̀rẹ́ àdúgbò. Ó lọ rí àdúgbò ní ilé tó wá ràn ìyá ọ̀dà o. Ó ṣe wọ́n jú, you don't, I told you, gbẹnu sọ̀hún. You don't shout. You talk calmly, you talk like ọmọ tó fowó tọ́. My two ladies, kò ṣe ẹni wípé we were having a conversation before they came, right? Exactly. So I want to take her inside and do some inspection. We will do it together in the room. So after like 2-3 hours, just make yourself comfortable. There's a TV, that's the bar there, that's the fridge. Pick anything you want to drink. Wait for me just 3 hours and I'll pay for your time. She just come on, just come on. What? Lizzie. About plenty mo gbé baby wa náà. Gbẹnu sọ̀hún. A fẹ́ bá manager gan ni kò ṣe pé ó jẹ́ nǹkan tá à ń jẹ gan. Kò sí lọ. Okay, so I'll be right back. Yes, sir. You can make yourself comfortable. Check the fridge. Any drink, then the bar. Nǹkan tí a bá fẹ́. Ẹ ṣe ra yín dáadáa. Júmi. Èṣù lóbìnrin. Lọ́ ṣe máa ń ṣe nìyẹn. Olówó níṣẹ́ ó ti gbàgbé tèmi. Olórí lọ́mọ Lizzie yẹn o. Ọmọ tó pẹ́ lómi 500. Gaddafi. Hey! Kí ni gbogbo Rubbish. Ẹ ti ya wèrè. Èmi lè ti ya wèrè. Mo sinmi, orí ẹ̀ ti dàrú. Mo sórí wọn olórí burúkú gbé sórí wọn pé kí ni o máa ń disturb brain. Ẹgbẹ́ náà tọ́gbó. Wá kò pé ní o. Èwo láriwo ẹ jẹ́ ká gbọ́rọ̀. Lẹ́jọ́nu, you dey mad. Wọ́n ṣe mọ̀ bọ́ọ̀lù kó bá lọ wá bíbá. Ó gbogbo wa wọ́n tún gbogbo lọ́wọ́ ẹ̀ sólórí burúkú ni ẹ̀yìn. Wọ́n ṣe ti já wèrè. Ó ìbọn bóyá òde orúkọ ló sọ jáde. Owó tí mo fi gbé wá sí, báwo ni fẹ́ rí? Ẹ ti ya wèrè, ẹ̀yin bá blọọkì méjèèjì yìí. Ẹ wá dàbí báàgì sẹ́ńsọ̀. So wá fọwọ́ àṣẹ decoration bíbá yá. Decoration ṣì wò. Ẹ lẹ́ran lára ẹ̀ ní kankan ẹ̀ ní ẹ̀ ní rí. Olórí burúkú bá ṣe lẹ́ran lára àwọn gbóngbò ẹ̀ lórí. Ọlọ́run ló mọ ibi tí mo ti rí yín ye. Ẹ ti ya wèrè. Ọ̀gbẹ́ni Fẹ́mi lówó. Fún Kẹ́ni. Gbogbo yẹn sórí mi. Ó tó lórúkọ ọmọ Lizzie yẹn, ọmọ Indomie 500. Wèrè tó gbé wá náà nìyẹn, ṣáfẹ́mi lówó mi kò pọ́n mi. Gaddafi. Máa bójú ẹ jẹ. Ó ti di woro sí woro. Ẹ̀bọ̀ ṣé mi lára tí kò láìkì. Mi ní ṣe tún sọ̀rọ̀ náà. Okay, ó gbọ́ wá fún decoration náà. I wonder.
Ani, ẹ kalẹ̀ o. Ẹ̀ka. Jẹ́jẹ́ mi lèmi àtaya mi jókòó aya mi ń fọṣọ èmi sì ń pọn mi nábà lọmọ òsì olórí burúkú mọ́ sàǹfààní tí òró bí ire bí lọ́ba lẹ́kọ̀ọ́ lọ́mọ yójú mi ọba lóun ọ̀fọ̀ mi lójú mo ń gbà wá ní ọba ní ẹ̀yìn ni mo ní ọba àjọ àwa rówó gba ilé fúláàtì làgbà ó tún ní fẹ́ǹsì mo wá rí i pé ńgbà tá a dáàrin yìí olórí burúkú àáfù fẹ́ǹsì lẹ́sẹ̀ owó tó kọ́kọ́ yín fi parí fẹ́ǹsì ilé tẹ̀ rẹ́ǹtì ó ti fẹ́ǹsì gbogbo orungbọ̀n ilé ọtí ní parí ayé rẹ̀ sí. ẹ wo madam tí kì bá ṣe ọkọ mi tó tẹ̀lé mi wá bí báyìí ó yẹ kí bojú yín jẹ lódà pé ìyá wèrè àbí. èmi ò mọ̀ pé ọkọ àtìyàwó yín ẹ tẹ̀léra yín kò lè ya mí lẹ́nu nígbà tí ìyàwó tiẹ̀ ti ń fọṣọ tó jọ pọ́kọ ní pọn mi ó yẹ kẹ́ ẹ tẹ̀léra yín bíi Sàámú àtàjígbédà kẹ́ wá máa pariwo nulẹ̀ ṣe bá láàyè lẹ máa ṣe ṣẹ́yìn ò lọ́mọ ńlẹ̀ ni. ẹ ǹlẹ́ ìyá ń jábọ́ bí ṣe ń jábọ́ ìyá ọlọ́mọ púpọ̀ wẹ́nu wèrè ṣe ń datọ́ bú lẹ́nu bí ó ń wá pa orí rẹ̀ bí wá sọ báyìí ẹ̀ẹ́dẹ̀gbẹ́ wá ṣẹlẹ̀ ẹ̀mí ọmọ kú mọ́dọ́ bẹ́ẹ̀ ni ọfọ mọ́ ń pọ́ ìsìn sáyé ọ̀rọ̀ làwọn lọ́n bá wa sọ̀hún àwa ń sọ̀rọ̀ sì tún ń sọ̀rọ̀ kọ́mọ́dà afọ́kọ rẹ̀ àti wọláyé. mo ti pé ara yín ò jọ ìyá ni àtọkọ àtìyàwó èmi ti rò pé torí ọkọ ò bá pé ó yẹ kíyàwó lọ́pọ̀ lọ lẹ́wọ́ àtẹ̀léra yín. ìyá tó bímọ ìṣẹ́ orí yín ti dàrú. irọ́ kèésò náà sebo ibùkún ti lọ yànnà ọjọ́ ó sì lọ mú jíǹsì ọwọ́ àfọ̀sẹ́ sódà fún ayé rẹ̀ wà funfun gbà bí ojú sánmọ̀ olòsì mo ló tọ́ náà mọ́ ọ láàánú nítorí èrè tọ́pọ́ káyé rẹ̀ ọmọ rì ní orí ibú tó fi orí sí ìsórí rẹ̀ bí n bá ti wọ́n kọ́ fárí lórí burúkú fárí orò ọba tún ṣe gbẹ̀ bí bá fọ́n gbanu. akẹ́dẹ̀mí ló ti rà ní road. síbi ọlọ́wọ́ fún yín lálàáfíà. ó lẹ́yìn ni bí ọba wa lẹ́yìn ni. jẹ́ wá sọ fún ọgbẹ́nu sáhùn bí ṣe máa bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ nu ni ọmọ ó bí ẹ̀wọ̀ sọ̀sọ̀ ẹni tí ò ní home training wọ́n dàgbà kó ló lè rí ọkọ ni wọ́n bá rí kùkù àgbàdo báyìí tí bá ń yílẹ̀ wèrè ọgbọ́kadà tẹ̀lé ní ọkọ̀ tuntun ní ọkùnrin ni olórí burúkú wèrè wo sórí ń jọ ọmọ òsì ọmọ ìbànújẹ́ tó bí níjọ́ tó bá tún ṣe òsì bọ́yọ́ lẹ́kùn àbọ̀gbá bọ́ọ̀lù wọ́n máa dábàá ta ayọ̀ ọjọ́ sórí wọ́n bọ̀ dábàá tàjọ ni yóò jẹ ìyà tó bá tún wá kù ìwọ àtọkọ rẹ lẹ́ẹ̀fì panu. ẹ pẹ̀lẹ́ Ọlọ́run fún yín lálàáfíà àtọkọ àtìyàwó àwọn aládàáradá mo tiẹ̀ ṣe bẹ́ẹ̀ yàn ni wọ́n bó bá yá yé mọ̀ orí ti burú ẹ ti já wèrè. síbì máa lọ olòsì. orí ti bá wọ́n àti lọ. ó dùn eyín wèrè àbí bí ìsàlẹ̀ bọ́ǹfìtà eyín wèrè ti bẹ́ abọ́ orí ìkànsí mi mọ́lọ́mọ́ ìdí òfò ní bẹ́ẹ̀ndì rẹ̀ ó. Sarah ti call list already. Are you sure? Yeah, let me just go. Sarah! Oh! Mama, can you know me? Sarah, list àwọn foodstuffs tó sọ pé kò sí nílé pé ó ti tán. Mo ti list it. Ohun dà. Okay. Like how much are you going to need? Let's say 250 will do. My transfer 250, see, I can't tell all that. Okay. Then you just go tabulate and that's all, okay? No problem. Sure, we'll get there. Yes, sir. That's good. Oúnjẹ ọ̀hún wá dà látàárọ̀. Mo ti fẹ́ ṣètò. Ẹ má fi wí wọn Ọlọ́run. No, sir. 5 minutes. 5 minutes. Yes, sir. Then that's reminds me, Mama. Ọ̀rọ̀ àjọ Gateman tí mo bá yín sọ last time yẹn. Mo mọ̀ bóyá ẹ ti bá sọ̀rọ̀ bóyá ẹ̀ẹ́dẹ̀ tí ìbá sọ̀rọ̀ láti gbà yẹn but àwọn nǹkan tí mo complain gbà yẹn ó sì tún ṣe òkú stop. Again? Yes, ma. Tó bá ti rí pé ẹ̀ sí around by tó dẹ̀ ti rí pé mọ́mí náà ti drive out by ó máa bọ́ síta ni ó lè lọ like 2-3 hours kò ní padà dé. Then there is a one girl tó máa ń kiri àmọ́lá nínú street tó bá ti rí ọmọ yẹn ó ṣe máa mẹ́sàn pẹ̀lú ọmọ yẹn ó máa ṣe àtàwọn ìṣọ́ máa tì mọ́nú gate ibẹ̀ yẹn tó máa ṣe nonsense níbẹ̀. So mo dẹ̀ pé àwọn ọkọ yẹn máa ń wá frequently mo decide láti report fún mọ́mí but mọ́mí ti lójú àánú jù. I'm sure pé bóyá bóyá bá sọ̀rọ̀ bóyá wọn ò take it serious bá sọ̀rọ̀ bóyá yẹn ló jẹ́ kó tún máa continue. Mo dẹ̀ pé kíní yẹn ti ń getting out of hand sa mo ṣe decide láti sọ fún yín because mo pé save nínú ilé pẹ̀lú gbogbo character tó ń ṣe ni. Sarah. Sir. Between you and me. Yes, sir. Ṣé kìí ṣe pé gate máa ń ṣe ẹlẹ́ṣẹ̀ kan tó kàn fẹ́ kó bá? No, sir. Are you sure? Yes, sir. Pé fún mi. All right, sir. Actually lóòótọ́ ó sọ̀rọ̀ yẹn fún mi bọ́bọ́ àjọ yìí mo pé tí mo wọ̀n nẹ̀. Mo ò take action kankan.
Mo ní tá bá lè lọ kí ló fẹ́ máa jẹ pẹ̀lú. Mo mọ̀ pé problem ẹ̀ nìyẹn. Olúwa mi. Ọlọ́pàá ìjọba. Gẹ́tọ́ àdírẹ́sà. Aṣọ́gbẹ́lì mi tí ìgbà ṣe wọ́n tó ẹ ṣe ń ṣọ́ ilé nígbà náà yóò tún ní àwọn ojúlé mi tẹ̀ máa ń ṣọ́ káàkiri. Láíláí. Àti tọmọ alámọ̀lá tẹ́ǹtì náà ní kóbíkó nílẹ̀. Gbogbo ọ̀rọ̀ ṣé èmi sọ fún ẹ pé ẹnìkan ló sọ̀rọ̀ fún mi ni. Èmi àti ẹnìkan láwọn nílé olómi sẹlẹ́rì mi ọgbọ́ èmi sọ̀rọ̀. Kí ni? Ṣùfẹ́ gbọ́. Next time tí o bá dánrú ẹ̀ wò tàbí tó bá tó fún àfi ẹjọ́ ẹ̀ sùn mí, I will sack you. I hire and fire. Tí n bá tún gbọ́ pé o ṣe tí ò dáa tàbí kò ti ọmọ alámọ̀lá náà wọnú géètì mẹ́ẹ̀, I will fire you. Nígbà tí o kọ́kọ́ ṣe kínní mo pè é personally mo bẹ̀ rí ṣùgbọ́n. Madam kò gbọ́ sí ra. Go. Monkey. Ẹ mọ́ mi kí lẹ́yìn tún ló ṣe lọ́gbọ́n jẹ wá. Ẹni tó ṣe ló ṣe fẹjọ́ sùn yàn. Alójú ẹ̀ mẹ́jì pọ̀ jù. Wọ́n dẹ̀ máa kó bá ẹ̀yìn ọkàn tó wá fẹ́ tọ́ mi. Bravo. Make I no lie you. I take God swear. Ìkà tí Débọ̀ plenty ṣe fún mi, ó dùn mí gan. Ó dùn mí gidi gan, fi pa ni náà. Ṣùtẹ̀ ẹ̀wọ̀n kò tó wàá dùn mí jù gangan ni wípé ti Lizzy yẹn. Lizzy kan deny mi níwájú Débọ̀ because of money torí kí ni? Débọ̀ náà wá ń sọ ó ní pé àpé ọmọ tálíkà lásán lèmi. Bravo. Ṣé ọmọ tálíkà ni mí ṣá? Walex, sórí nǹkan tí Débọ̀ sẹ má rí ro ṣó get me ṣó mọ̀ pé ilé tí wọ́n ti kọ́ òun ni Débọ̀ ilẹ̀ tí wọ́n ti kọ́ òun làwa and ilẹ̀ tí wọ́n dẹ̀ ti kọ́ rè àti ìmọ̀ nǹkan tó máa wù lórí ẹ̀ ó ní mo fi sọ fẹ́ pé má rí nǹkan tí Débọ̀ bá sọ má rí ro and ọ̀rọ̀ tí Débọ̀ yẹn gbàgbé ẹ̀ jẹ́ ká ṣáàrí ẹ̀ ó get jẹ́ ká ṣe fàájì wa kò dẹ̀ sí nǹkan kan tí Débọ̀ lè ṣe tí wọn náà lè ṣe tó bá wà. But kíní kan ló ní Débọ̀ won't understand. Ìfẹ́ la fi ń ba road now. Tábà nífẹ̀ẹ́ àní tẹ̀lé. No, àní dẹ̀ tí wọn náà bá lówó lọ́la ó lè ṣe ju ti Débọ̀ lọ. Yeah, ó lè ṣe ju tiẹ̀ lọ mẹ́ ó lè ṣe times 200 nǹkan tí Débọ̀ ṣe. ó get nǹkan tá a bá wá fẹ́ ṣe ó ní kó jẹ́ ká gbájú. ó get ẹ̀rọ àwọn jẹ́ ká ṣe fàájì ó get. I started from my hood, that is my sanctuary. Stressing for the future, that is my century. And every day it can be out to get my Bentley. Lamborghini rain, Bugatti, Ati Ferrari. One in my local, we can muni foca. No be everybody for peace, I be play soca. One can be soda, she from me a border. We see a liar, anybody to my tackle soldier. I step on the ladder, going higher. I live in my bunica, burning fire. You know them, you know it is no surrender. I'm heading for the top, yo. That's my agenda. Or even plus against me, got to send her. Come on, that for me last January, what December. We la line already. Olúwa render, òun ló ṣe ti Dangote àti ti Julius Berger. Apati were kinawi. Apati were kinazo. Apati were kinaro. Ati gbàgbé náà sì ló kọ̀ gan wá sọ. Bóyá ṣe fura re, àbíyè mama re. Bóyá ṣe fura re, àbíyè mama re. Girigiri pọ́npọ́npọ́n, baby máa lọ ṣe nǹkankan. On to the next. Girl, Sir. you will leave my house now before the count of 5. 5, 4, 3, 2, 1. 0. Hey, embarrass me here now. You're rude. What? You just insulted my personality. Why would you do such a thing? Why? Son, whatever you are enjoying today, I promise you,
You'll cry. Wàá sun ẹkún ẹ. I'm a big boy. Big boys don't cry. I don't know how to cry. I don't cry. Big boys don't cry. So like, I'm not gonna cry. And I've not gotten my monthly allowance. So okay, my boy. Let's talk about Paris. Look at what we do. Bàṣà yìí máa lára àwọn ọmọ tí mi tún fi pé à èèyàn kò máa wọ yàrá èèyàn máa ṣe nọ́mà. That is my sanctuary, strengthening for the future. That is my century. And every day it can be out to get my Bentley. Lamborghini rain, Bugatti, ati Ferrari. One in my local, we play muni foca. No be everybody for peace, I be play soca. One can be soda, she from me your border. We see a liar, anybody. Ìwọ kọ́ ló ń jẹ́ Kúnlé àbí? No, Wọlé lè mi jẹ́ sílẹ̀. And this is Kúnlé. No, sir, Gaddafi yẹn nickname lásán sir. Kò sí nickname tó dùn tó ju Gaddafi lọ. Nígbà táwọn wà kékeré ní time ti wà, tábà máa jẹ́ nickname, ó máa wà pa gan AY, AZ, you know that kind of a thing. Wọ́n ti sọ náà pé irú ìró ni bùrọ̀ torí ìwà burúkú tẹ̀yìn ń wò lẹ ṣe ń influence ọmọ tèmi tó ṣe ń wà tí ó dáa. Ìdí nìyẹn tí mo ṣe ní kẹ́ wá kí n jẹ́ kẹ́ mọ̀ pé bad influence ní lórí ọmọ mi. You guys are bad eggs. Torí tẹ́ ẹ bá kí n ṣe bad eggs ni ẹ mọ̀ wà tó ń wù tí kò dáa bẹ́ẹ̀ ẹ kí n bá sọ̀rọ̀ torí pé nǹkan kan náà nìyí. Yes. But sir, we do respect sir. Sherry, immediately mo ṣe rí kọ́ yín sir. Èmi àti ìkejì mi tó jẹ́ friend mi ló yẹ ká jọ wá. But èmi ò ní kàn fẹ́ dá wá ní sir. Ló yẹ kí ní ká burú ẹ̀ tẹ̀lé mi wá sir. Ẹ understand? Sherry Debo tó ṣe wà yẹn. Tàbá a máa ń bá a sọ̀rọ̀ sir. But nǹkan tá a bá bá a sọ, wọ́n máa ń believe pé òun ló ní final say. Ọ̀rọ̀ wa ò kí ń tà létí ẹ̀. Olúnáwó fún yín níta ẹni tí ó bá rẹ̀ ti jẹ dòdò ẹnu ẹ̀ ò ní gba òdodo kó tó ń ṣẹ̀yìn nìyẹn ẹ̀ lè bá wí torí ẹ̀ nífẹ̀ẹ́ kó lé ń dànù torí ìjẹkújẹ tẹ̀yìn jẹ lọ́dọ̀ ẹ̀. You know what? Ẹ pé kẹ́ bá sọ̀rọ̀ pé inú àwọn òbí ẹ̀ kò dùn sí gbogbo bó ṣe ń hùwà ẹ̀ torí àwa ti bá wí especially màmá ẹ̀ ti try ojoojúmọ́ ni wúwà ẹ̀ sunkún irú ọmọ wo lòun nígbà tí òbí mi ẹyọkan ẹ̀ náà ni màmá ẹ̀ ń sun ẹkún ni lójoojúmọ́ pé kọ́lọ́mbọ̀ yí padà hours mélòó ló ń lò pẹ̀lú àwọn ànulé bẹ̀tẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ tẹ́ bá ti jáde báyìí ẹ lè lo 18 hours ẹ̀yin ló ń bá ṣe jù. You understand? So torí pé ẹ̀yin ẹ̀ dá ló jẹ́ kó nà máa wà tí kò dá torí ẹ̀yin tó yẹ kẹ́ correct ẹ̀ gan ẹ̀ nice. Yes. Mo máa ń bá wọn sọ̀rọ̀ sá because most time tá a bá ní club wọ́n máa ń sọ wọn pé kára máa náwó kára máa lavish owó kí n gbọ́ sá a máa bá wọn sọ̀rọ̀ sá. Dandan kọ́ ni kẹ́ lọ there are other things tẹ́ lè ṣe sports wà tẹ́ lè máa play football basketball all other things tẹ́ lè máa ṣe dandan kọ́ ni kẹ́ ná club kẹ́ lọ waste to lavish owó ní club. Ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ní kọ́bọ̀ láti ná ẹmọ tó máa ná over bẹ́ẹ̀ tó máa lavish ẹ̀ lórí yóò wà ń bẹ́ẹ̀ so ẹ ti prepare àwọn let's go to club kẹ́ lọ náwó so òun máa fi pé nǹkan tó ń ṣe dà ẹ pé ẹ bá sọ̀rọ̀ tí ẹ bá sọ̀rọ̀ tó bá change máa tún lé ayé yín ṣe bẹ́ẹ̀ pé ẹ̀ ní bílí rẹ̀ pé torí padà ìbọ́mọ̀ ẹ̀ sọ̀rọ̀ ló ṣe báyìí fún wa nǹkan tí ò lè fún yín in 10 years èmi á fún yín lẹ́kọ̀ọ́ ẹ try kẹ bá sọ tó bá change yóò bọ̀ mọ́ sọ. Sir, at first the man will be a strict gun sir because you are a man of your word. Sure. I understand. But ẹ ṣe bá wa sọ̀rọ̀ yìí mo promise yín pé a máa sit down and ma bá sọ̀rọ̀.
in a good time. Ó dẹ̀ máa gbọ́. Ẹ̀yin náà rọwọ́ mi. Meanwhile, ẹ dúró dè mí kí n máa wá kọ́kọ́. Sori Gaddafi, kò tí mo máa ń sọ nìyẹn, Olúdébọ̀. Tàbá dẹ̀ bá wọn sọ̀rọ̀ nísìnyí, kò ní gbọ́. Mo máa sọ pé àwọn ọmọ tálákà ká fẹ́m, ká máa sọ̀rọ̀. Pé ohun tó yẹn pọ̀ ọmọ lówó lòun, ọmọ lówó ni final say. And àwọn àbádẹ́ sọ pé show me your friend and I will tell you who you are. Oh yeah. So ẹni tó bá rí tẹ̀ sọ̀rọ̀ báyìí, wọ́n á ṣe bóyá èèyàn gidi kan ni. Ṣé bẹ́ẹ̀ ni máa pariwo plenty money, cash money nínú club tó ṣe máa ra NSB 50 pieces. Ẹ wá sọ pé show me your friend. Gaddafi wise up now. Tá a bá hype ẹ̀, báwo ló ṣe bá náwó fún wa? O understand wọn pọ̀ láti ẹ̀la fi mí club. Ọ̀ ẹ̀ mọ̀ pé inú dájú àti wọn ẹ̀ mọ̀ pé wọ́n dùn. They are not happy. Àǹtí Símbì. Ṣé wà pa? Ẹ wò ó, ojú yìí máa ń dá mi lọ́rùn. Mo lè ṣe wà nínú compound máa ń ṣọ́kọ mi. Bí mo mọ̀ pé nínú gbogbo àwọn tó wà nínú compound yìí, ẹ̀yin nìkan ni táìpì èèyàn tó kọ mi láìpẹ́ sí. Nǹkan tẹ́ gbé síwájú yìí ó máa dùn, ó máa ń ṣọ́ yín. Kò sí nǹkan tí mi fẹ́ fọkàn yín ṣe. Mi ò ní ìdọ̀kan yín. Kò sí èèyàn rẹ̀ láyé yìí àti wípé lè wà òkè pẹ̀lú ọkọ yín tí wọ́n lè máa ń jà tẹ́ máa ń pariwo tẹ́ máa ṣépè fọkọ yín máa ń ṣe yàmáyàmá máa wò bí wọ́n ti ṣe dáa tó wọ́n ṣe wá níwà báyìí. Kí ló tọ́wọ́ wò fún yín wà rárá? Ẹ máa bú ọkọ yín, ẹ máa sọ̀rọ̀. Ìbílẹ̀ lèmi ṣe máa ẹbí mo ṣe wà yìí. Àwọn yẹn máa ní mò ń ṣègbéraga ń gbà ẹ̀. Kò ń ṣe pé mò ń ṣègbéraga. Nítorí pé nǹkan tí mo gbé dání ó tó mi lẹ́rù ni. Ẹ tẹ́lẹ̀ bú ọkọ yín tẹ́lẹ̀ rán sílé ìgbà ó lè wá ní bú ọkọ mi bíbá ìrírí sí ni. Irú ẹ̀ ní ìgan kan wo pé wà á tẹ́ wá wo pé má dàbí pé ẹ wo bí kí n ṣe pípé yẹ̀mí náà ní wà. Ṣé ẹ̀rọ kọ mi wèrè ní o dìgbòlugi ni ẹ wo tá a bá jọ fi wèrè pọ̀ tẹ̀ kò lè lọ o so wèrè ló ṣe wo wèrè dìgbòlugi dẹ̀ ní àjọ búra wa jẹ. Ó ti yé mi ṣé bí ẹ kí n bú ọkọ yín ẹ wo oríkì bíi mẹ́rin tẹ́ ti fún yẹn wèrè ní dìgbòlugi ni ajá ni asínwín ni ẹ wá bí èmi nìkan tẹ́lẹ̀ òun wá bí mi ṣe rí o ẹ fẹ́ máa wá sọ́dọ̀ mi tó dà ń pẹ́ níṣẹ́ ìgbà náà lè máa fi wà nílé ó mọ̀ rí pé ẹ fẹ́ máa wá kíyè mi àti ẹ bẹ́ẹ̀ mi ṣe wà full housewife mi ni ọkọ mi dẹ̀ ń tọ́jú mi. Kò kí n fẹ́ take responsibility ẹ̀ ní kò ní kankan tó fẹ́ ọ́fà. Ṣé ẹ rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo fẹ́ nọ sí síta azin mo fẹ́ máa yàn lè àti sinmi. Àwọn náà bá mi sọ̀tọ̀ gbogbo ayé náà ló mọ̀ gbogbo ọkọ̀ tá à ń fẹ́ ní sájọ́ mánéjì ara wa ni kò sójú lówó ọkọ̀ ń gbòòrò mọ́ ọkọ̀ mi tó bá ti ṣẹ̀ṣẹ̀ wá lọ́kọ̀ tèmi o Ọlọ́run dídì kàn mí wọ́n kọ́ mi wà tó jẹ́ pé wọn ò ní tọ́jú lórí ìṣèwọ́ kí la fẹ́ ṣe iye lè yóò dájú ọ̀nà tó ń wò dájú ọ̀nà èwo lè rámọ̀ tó fẹ́ ṣe. O lè lẹ́fíríbọ̀dì ẹni tí ilẹ̀ bá mọ́ bá lè bàrà o. Kí ni wọ́n bá lè máa lo gbogbo tẹ́ ẹ̀ lò. Mo ń wáṣẹ́ ni mo fi débi ẹ dákun ibi ò ní pa yín ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹjọ́ ọ̀nà bó lẹ́gbà wá. Ọ̀nà ẹ̀yìn báyìí ni mo gbà wá. I see. Ká lọ́nà báyìí lẹ́gbà wá ni ẹ̀yin kò bá ti rí signboard ní ìta pé lóòótọ́ làwọn òṣìṣẹ́. Irọ́ ni o àǹtí ẹ wáyé yín ò ní bàjẹ́ ẹ ní sórí burúkú wọn ò ní bá ti ń jẹ́ ká tó ti ń ṣe o ìmọ̀ pé ìwọ ìmọ̀kàn rí ọkọ̀ kan náà mo fi wá ṣé mo ṣe wá wà tẹ wá mi fún yín iṣẹ́ báyìí tẹ ní rìṣẹ́ láàrin ẹ wò ẹ ní fọkọ lọ́kọ ọkọ̀ tí yín lẹ́fẹ̀ẹ́ tí ó lóyìn tẹ́ sì gbọ̀n bí kankan òwú yóò dáa fún yín yóò yẹ yín ká àyẹ̀ dànù ẹ̀rọ dàkún kí wá lókun tí ń mójútó báyìí. Application lásán náà lẹ need lẹ́yìn tẹ́ bá ti mú application wá báyìí gbogbo ẹ ti di ṣíṣe. Kí n ka application wà tí wọ́n calculation mo ti ríṣẹ́ irọ́ ni nàmbá wa ń mire kù lólúwa fòrè ẹ wò ẹ gbà. ire wà ẹ wà. bẹ́ẹ̀ kí ló ṣe máa yìí tó ń bẹ lọ báyẹn kò tí ẹ gbèrè post tó fẹ́ pa application sí ó dẹ̀ jáde báyẹn. kí ó kó ṣe fọ́ọ̀tù kòrò ló dé everybody sí i so ìtàn bá ti rí báyìí wọ́n ní láti gbà pé. mo ti rí bẹ́ẹ̀. àkà ọmọ tún bẹ pọ̀ ọ̀rọ̀ Túndé náà wà lẹ́gbẹ̀ẹ́ kan sí i. wo bí Túndé bó ṣe òun ló ṣe ń ṣe ń sìn èmi dẹ̀ ti rọra ń wò kán má lọ sọ mí lẹ́nu. ọ̀rẹ́ tó bá rí pé bọ̀dá Túndé ń ṣe anyhow ṣé o rí ní time tó wà yìí. ilé obìnrin ò kí ń pẹ́ ṣú o tán bá ní ìfọwọ́ tó fẹ́ ṣe bóyá kò yẹ bóyá kò ṣí wọn lẹ̀ kẹ́lò mi lè wọlé. mi ò fẹ́ bàjà torí ẹ̀ mo ṣe ń wò but mo believe pé ìwà mi á jẹ́ kó mọ nǹkan tí mò ń sọ. better o because kò sí time ní side ẹ̀ mọ́. ẹ̀ báwo wà ní party Folúkẹ́. ṣe bó ti ránṣọ tiẹ̀.
a máa lọ ni. Èmi ti pé ẹni tó fẹ́ ṣe makeup fún mi. Even gan aṣọ mi ti wà lọ́dọ̀ tailor. Mo jẹ́rìí ẹ̀. Ọjọ́ yẹn máa bad. Ṣó ní makeup ẹ̀ ṣó good dáadáa? Ó good o. Bí a kò kú ṣe fèmí náà, a lè jọ move at the same time. Bẹ́tà. Ọjọ́ yẹn wọ́n máa. Kí ló lè ń pè mí fún? Ó bẹ̀ gbé kọ̀ọ̀lẹ̀. Àwọn àti kọ́sítọ́mà gidi lè wọlé o. Ó ti ẹ̀ tẹ́yìn tẹ́ ti lọ́kọ̀ báyìí. Ok, tí wọ́n á ti délé máa pè ẹ́. Ẹ kú fàájì, ẹ káàsán, ẹ kú jọ́ mẹ́ta. Ẹ káàsán. Mo wá polówó ọjà fún yín ni. Kí lẹ̀ ń tà? Wig. Irun náà ń tà. Oríṣiríṣi wig irú ìtẹ̀dé yìí original ẹ̀ tó jẹ́ gidi woman hair mò ń tà. Nígbà tẹ́lẹ̀ wá polówó wig ẹ gbé wig dání ẹ̀yin gan orí yín gangan kò sí irun gidi kan bẹ̀ ẹ jọ̀ọ́ báwo lè ṣe fẹ́ jẹ́ kí ẹni tẹ́ wá polówó fún mọ̀ pé ń tarun. Ó ti tán ẹ̀yin náà mọ̀ pé àwọn customer máa ń patronize mi dáadáa wọ́n máa ń wá sí bíbá yìí lójoojúmọ́. Kò tiẹ̀ sí wàhálà ìgbà tẹ̀tẹ̀ ti sọ pé àwọn ọrùn yín máa ń ṣe original tó tún dájú torí yín gan lọ. Ó ti yé mi nǹkan tí kò jẹ́ kan ni mo ni ó máa tètè tán. Mi sọ̀rọ̀ sí yín original nù ń tà. Ẹ wo bíi tí yín ti pọ̀ jù ara nǹkan tá a ṣe sọ fún yín náà nìyẹn ẹnu yìí Ọlọ́run jẹ́ kókó bá yín. Ẹ̀yin náà ẹ wò nígbà tẹ́lẹ̀ wá polówó wig ẹ gbé wig dání ẹ̀yin gan orí yín gangan kò sí irun gidi kan bẹ̀ ẹ jọ̀ọ́ báwo lè ṣe fẹ́ jẹ́ kí ẹni tẹ́ wá polówó fún mọ̀ pé ń tarun. Iná mọ̀ náà ẹ mọ bó ṣe ń lọ fi style lásán lélẹ̀ náà. Kò sí wàhálà. Swag sí. Máa sọ fún ọ̀rẹ́ mi tí máa ti ní ìdí. Ọ̀rọ̀ ẹ ṣe gan kẹ́ take care. Yes, ẹ káàbọ̀. Báyìí kò yà ilé mi. Wèrè kan ta nínú compound ìdílé. Kò ṣe òní kọ́ lóṣìṣì lọ́wọ́ nìkan. Bọ̀ ilé ìgangan wèrè gbájági ni o. Wèrè gbájági ni. Ṣé o ti rẹ́ni tó ń tajà sí òpó nǹkan tó fẹ́ fẹ́ wá polówó ẹ̀? Ògbọ́ tó ní òun táwọn original tó ti oríṣiríṣi. Ẹ jọ̀ọ́ ẹ má bínú tá lẹ́bìrì. Yín ò ní kí n kọ application wa níjọ́ tí mo wá bí last year gbàgbé mi. Tẹ́ bá tẹ̀ máa fẹ́ kọ application kì í ṣe irú báyìí lè ṣe máa kọ́ náà as in ẹ máa modelize ẹ̀ in a normal way lẹ́yìn ìgbà yẹn tún máa wá envelope brown tẹ́ máa fi sínú ẹ̀. So application kan lè. Báwo ni kúṣẹ́? Ẹ ká ẹ̀wẹ̀ tó máa bá yín ka application náà. Ok, wọ́n kọ nọ́mbà fún ẹ àbí? Nọ́mbà kẹ̀ as in application ọjọ́ yẹ. Okay. O lè believe kan tó wà ń bí báyìí. Kí ló ṣẹlẹ̀? Wọ́n apply fún post of manager. Wọ́n ṣe mistake ni. Ká kọ́ ọ̀gá fún àmì. Application for the post of manager. Ẹ má bínú sá, bóyá wọ́n ṣe mistake ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé DJ la need ní bí báyìí. Bọ́dà mi, torí ọ̀rọ̀ Débọ̀, ṣé mo sọ bẹ́ẹ̀ ọlọ́run ẹni pé wọ́n bá mi sọ. Nǹkan tí mo wá fún ni pé ṣé bẹ́ẹ̀ ṣe máa wo ọ̀rọ̀ Débọ̀ ni. Ìwọ ọ̀rẹ́ mi rè kí ni nǹkan tó yẹ kí n ṣe as bàbá tí mi ò ti ṣe kò sí tó ṣókùnkùn sí ẹrẹ kí wàá ló yẹ kí n ṣe as bàbá pé kí bàbá correct ọmọ kọ́mọ má ṣe nǹkan tí ò dáa mọ́ tí mi ò ti ṣe. Kò sí nǹkan tí ẹ ti ṣe tuntun ṣùgbọ́n nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé kọ́rọ̀ Débọ̀ kó má dàbí ẹnìkan òkè ọ̀run. Kí lẹ́nìkan òkè ọ̀run ṣe? Ó jalè ní wọ́n ní gbogbo Yorùbá bá láwọn ojú orúkọ ẹbí tí orúkọ tó ń jẹ mọ́. Ó yé mi. Ó yé yín. Kọ́rọ̀ Débọ̀ má bá wa rí bẹ́ẹ̀. Ẹ̀yin là wá ń wò ẹ̀yin ìràwọ̀ tó ń bẹ nínú ẹbí wa torí Olódùmarè sì ní kí wọ́n ìràwọ̀ yóò ní wọ́n ọkọ̀. Àṣẹ Èdùmàrè. Kí Débọ̀ mọ́ wa bá nítò tí ń dọ̀ ẹ̀yin rẹ̀ gbogbo ọmọ yìí káàkiri kọ́ mọ́ wa bá orúkọ jẹ kò lẹ́ tí mo torí ẹ̀ wá. Ọ̀gá. Orí sọ àmọ́ àgbàlagbà ṣe ní kò dòrò ní ọ̀rọ̀ mi
nǹkan tí màá ṣe kún mi ló wà. Fatai so many times ni ti máa ń sọ fún Débọ̀ pé gbogbo ayọ̀káyọ̀ tó ń yọ èyí tó ń ṣe káàkiri ẹkún ọ̀la ni. Ẹkún ọ̀la. Èrè lérò pé mo ń ṣe. Wàláhì Ọlọ́run tẹ́lẹ̀ rí mi ẹkún ọ̀la ni. Ìgbà wà ní. Kó jẹ́ àjọ mi èmi àti ẹ̀. Ṣé gbogbo nǹkan tí mo ní bó ṣe pọ̀ tó bó ṣe kéré tó àti ilé iṣẹ́ àti mọ́tò àti gbogbo ilé tí mo kọ́. Pin bó wọn bó ṣe kéré tó. Pin Débọ̀ ò ní bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n mi ìyẹn ti pọ̀ jù. Ẹ̀yin mọ̀lẹ́bí àti ìyàwó mi ta jọ jìṣẹ́ jìyà kí gbogbo ẹ̀ tó rìnrìn gidi báyìí nìkan ni mo pè fún lọ́ọ̀yà ló túmọ̀ ń pa ẹ̀. Ẹ̀gbọ́n mi ò pọ̀ jù. Kò pọ̀ jù. Ẹ bá má ṣe bẹ́ẹ̀. Ayé ṣe bẹ́ẹ̀. Ẹ má rí bínú bí mi. Ó máa gbé.